Ẹ káàsán gbogbo ilé o season wà ló ń kí yín lẹ́ẹ̀kan sí i láti orí Oduduwa TV radio. Mo fẹ́ ká sáré sọ àwọn nǹkan kan ni, ẹ má bínú. Ṣé rí ṣé àwọn kí mo ti ń tẹnu mọ́ ọ̀rọ̀ pé ká ní ìwé òfin ilẹ̀ wa ní èdè wa. Mo fẹ́ fi àwọn àpẹẹrẹ kan hàn wá. Àpẹẹrẹ òun lẹ̀ ń rí lórí fọ́nrán yìí, mo kàn fẹ́ fi hàn wá ní ká lè rí. Ẹ sáré ṣe báyìí, má bínú. Mo fẹ́ kẹ́ ẹ rí náà ni. Òun lè rí mẹ́yẹn. Tẹ́ bá wo bíbá ń sìn, mo ti túmọ̀ ẹ̀ láti èdè Yorùbá, èdè Gẹ̀ẹ́sì sí èdè Yorùbá. Èdè Yorùbá yẹn, ẹ má bínú, mo fẹ́ ṣe báyìí, màá ṣe báyìí, ẹ má rí sí máa jáde ń sìn. Mo kàn fẹ́ kẹ́ ẹ rí ni, màá fà sẹ́yìn tí wàá ṣe díẹ̀. Ṣé rí èdè Yorùbá rè o, máa kà fún wa, jẹ́ ká kà. Ìwé òfin ilẹ̀ wa ni o. Nǹkan tó yẹ kí ìjọba ṣe lélẹ́yìí o, wọn ò ṣe é fún yín. Wọn ò túmọ̀ ẹ̀ fún yín sí èdè yín. Mo dẹ̀ máa fi àpẹẹrẹ ìdí tó ṣe pàtàkì kan ṣe bẹ́yẹn fún yín. Torí àwọn tí wọ́n kó wa sí oko ẹrú, tí a sọ pé a gba òmìnira lọ́wọ́ wọn, mi ò mọ̀ bóyá a ti gba òmìnira o. Lọ́dọ̀ wọn, nǹkan míì làwọn ń ṣe o. Máa fi àpẹẹrẹ, máa fi hàn yín. Ẹ mú sùúrù. Ká tó lọ síbẹ̀ yẹn, ẹ jẹ́ ká ka òfin ìlú wa ní èdè wa. Màá wá kà ní èdè Gẹ̀ẹ́sì. Torí aláti máa lo èdè wa ṣe àtẹ́lẹ̀ gbogbo nǹkan. Torí ilẹ̀ Yorùbá, ó láti jẹ́ èdè Yorùbá là ń sọ. A lè máa sọ èdè Gẹ̀ẹ́sì láti máa fi ọ̀rọ̀ yé àwọn tó kù. Àmọ́ láàrin ara wa, aláti mọ òfin wa ní èdè wa. Torí náà, ẹ jẹ́ kí a kọ eléyìí. Ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ oníjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè nígbà gbogbo agbára àti àṣẹ rẹ̀. Ṣé rí bẹ́yẹn? Òun ló wà nínú àkọọ́lẹ̀ takọ yìí. Apá kejì ẹ̀, abala 14 ẹsẹ̀ kejì sí ìkópa àwọn ènìyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí. Ṣé rí bẹ́yẹn pé n tí wọ́n kọ sínú ìwé òfin nìyẹn. Ní èdè Gẹ̀ẹ́sì àwa wá túmọ̀ ẹ̀ kó lè yé wa. Torí nǹkan tó ń ṣe wọ́n yà gangan nìyẹn. Ẹ jẹ́ ká wá lọ wo nǹkan tí wọ́n kọ ní ti èdè Gẹ̀ẹ́sì, a máa kà yẹn. Nǹkan tá a kà ní Yorùbá, a máa kà ní Gẹ̀ẹ́sì nsìn. Ṣé rí pé àkọ́kọ́ ti fi ti ilẹ̀ wa ṣe àkọ́kọ́, ó ṣe pàtàkì. Bẹ́ẹ̀ ni. Ní Gẹ̀ẹ́sì, sovereignty belongs to the people of Nigeria from whom the government through this constitution derives all its powers and authority. 14.2a. 14.2c. The participation by the people in the government shall be ensured in accordance with the provisions of this constitution. Ṣé rí bẹ́yẹn? Mo ń dìídì ṣàlàyé báyìí fún ẹ, má bínú pé kó lè yé wa ni. À ń dìídì ṣàlàyé. Ṣé rí pé a ṣe bẹ́yẹn? Màá wá fẹ́ ká wá wo nǹkan tí àwọn náà ṣe, tí wọ́n ṣe ní òkè òkun. Kì í wá ń ṣe lórí ìwé nìkan. Àwọn tún gbé sórí fọ́nrán. Tẹ́ bá fẹ́ bá yàn sọ̀rọ̀ nítorí fóònù, tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀, wọ́n tún ṣe bẹ́yẹn. Ìyẹn ní ṣe ní làwa ṣe ń tẹnumọ́ kínní pé aláti ṣe kínní ṣáá ni. Ó di dandan. Ṣé rí bí báyìí? Àwọn tó máa lọ dìbò, àwọn tó máa lọ níbi tí a máa ti gbé lọ tò lọ, àbí tẹ́ máa lọ sórí website kọ lọ kọrúkọ yín sílẹ̀ pé ẹ fẹ́ wà lára wọn, ẹ fẹ́ dìbò fún àwọn èèyàn ní tí àsìkò ìdìbò bá dé. Wọ́n kọ ọ́ ní èdè Gẹ̀ẹ́sì. Get on the electoral register. Tẹ́ bá fẹ́ kí orúkọ yín wà ńbẹ̀, ẹ lọ sí website yẹn, ẹ forúkọ yín sí, ẹ fi details sí. Nínú bẹ̀, wọ́n fi àyè sílẹ̀ fún àwọn tó yẹ pé wọ́n sọ Welsh. Wọ́n lè ka ọ̀rọ̀ tó fẹ́ kọ yẹn. Ọ̀rọ̀ tó fẹ́ sọ yẹn wọ́n á kà ní Welsh. Ṣé kí n súnmọ́ báyìí sí kẹrí, mo fẹ́ kẹrí. Ṣé rí lèyí? Gẹ̀ẹ́sì nìyẹn. Ṣé rí bẹ́yẹn? Gẹ̀ẹ́sì náà fi kọ gbogbo yẹn. The electoral register, sometimes called electoral roll, lists the names and addresses of everyone who is registered to vote. Use the register vote service to get on the electoral register, update àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wọ́n sọ lédè Gẹ̀ẹ́sì. Ṣé rí báyìí? Fún àwọn tí wọ́n bá lè ka Gẹ̀ẹ́sì, àwọn Welsh wọn lè ka Gẹ̀ẹ́sì. Iṣẹ́ kan, ọ̀rọ̀ kan náà, wọ́n gbé fún wọn ní èdè tiwọn. Ṣé rí bẹ́yẹn? Èdè tiwọn ni wọ́n fi kọ sí. So nǹkan tí mo fẹ́ fàyọ ni pé nǹkan tá à ń sọ yìí kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Nǹkan tí wọ́n ti ń ṣe, kódà wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí. Eléyìí tó máa wá bá mu jù pátápátá, òun ni mo fẹ́ fi tó yín létí nsìn. Kẹ́ gbọ́. Ẹ jẹ́ ká gbọ́ eléyìí. Mo fẹ́ kẹ́ gbọ́ nǹkan tí wọ́n ṣe ní báyìí. Àwa náà lè ṣe lọ́dọ̀ wa. Kò dẹ̀ sí nǹkan tí ó dí wa lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ yẹn
lọ́wọ́lọ́wọ́ báyìí à ń rọ ìjọba wọn láti gbé ìgbésẹ̀ yìí. Wọ́n lórí fóònù wọn tẹ́ bá fẹ́ lo àwọn òṣìṣẹ́ ilé iṣẹ́ ibì kan láti béèrè àbí kán ràn yín lọ́wọ́. Wọ́n fún wọn láàyè kan sọ lédè Yorùbá, èdè Gẹ̀ẹ́sì àbí èdè Welsh. Wọ́n fún wọn láàyè ẹ máa gbọ́ ń bíbà ẹ já tẹ̀síwájú ẹ tẹ́tí sílẹ̀ ẹ máa gbọ́ o. If you would like to speak to someone in English, please press 1. Èdè Gẹ̀ẹ́sì nìyẹn o. Nǹkan tó sọ yìí wọ́n sọ ní èdè Welsh ẹ máa gbọ́ o. Os hoffech siarad ar rhywun yn Gymraeg, pwyswch 2. Ṣé ti rí bẹ́ẹ̀ yẹn pé kò sí nǹkan tí ó dí ìjọba lọ́wọ́ láti túmọ̀ ìwé òfin sí èdè wa. Kódà wọ́n tún lè sọ ní Yorùbá. Àwọn kan sì lè máa sọ Gẹ̀ẹ́sì wa mọ́ kí ó lè yé àwọn èèyàn wọn ká dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kópa níjọba wa sẹ́ ó láti wà lédè wa sẹ́ ó láti wà ní èdè wa. Àpẹẹrẹ àwọn tá a dẹ̀ ń sọ pé àwọn là ń tẹ̀lé nǹkan tó ń ṣe gangan nìyẹn o. Kí ni táwa náà ò ṣe bẹ́ẹ̀? Ẹ wò ẹ jẹ́ n fi hàn yín lẹ́ẹ̀kan sí kó lè yé wa. Ẹ jẹ́ n fi hàn lẹ́ẹ̀kan sí. Bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ẹ̀yin náà kúkú ti rí n ta fi hàn yín. Ṣé ti rí pé ní ọ̀dọ̀ wọn àwọn ṣe Gẹ̀ẹ́sì wọ́n ṣe Welsh wọ́n dẹ̀ ń lò fáwọn èèyàn wọn. Kí ni dé jẹ́ pé lọ́dọ̀ tàwa Gẹ̀ẹ́sì nìkan ṣoṣo la rí. Àmọ́ àwa tá ti mọ̀ pé kí ni ó ṣe pàtàkì àti túmọ̀ ẹ̀ sí èdè Yorùbá. Iṣẹ́ ìjọba nìkan pèsè ìwé òfin lédè wa ká lè kópa nínú ìjọba wa sẹ́ẹ̀. Ká lè kópa tá bá dẹ̀ kópa àwa bẹ̀ sí níbi wọ́n ní béèrè. Tí ó bá dẹ̀ rọrùn tán bá dẹ̀ ń ṣe ní èlé fún wa Ọlọ́run má jẹ́ ó le fún wa. Tán bá dẹ̀ ń ṣe pé tí wọ́n jẹ́ kó rọrùn à sọ fáwọn tí a yàn tá dìbò fún pé wá ẹ lọ sọ fún wọn nú bẹ̀yẹn pé àwa fẹ́ referendum a fẹ́ máa lọ. Ààyè ìdìbò pé ṣá fẹ́ dúró papọ̀ o àbá máa fẹ́ máa lọ o ẹ lọ fi sínú ìwé òfin fún wa bẹ́yẹn. Gbogbo aráàlú á dẹ̀ dìbò lórí ẹ̀. Bàbá fẹ́ dúró àdúró bàbá fẹ́ máa lọ à máa lọ. Ibi táwa yìí o kò rọrùn. Ṣé rí pé ó ṣe pàtàkì ń sìn pé ká gbé ìgbésẹ̀ yìí. Lọ́dọ̀ wọn lọ́hùn lọ́wọ́ ta ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ báyìí kò ń sọ̀rọ̀ àní. Nǹkan táwọn ní rèé wọ́n kọ́ ní Gẹ̀ẹ́sì wọ́n kọ́ ní Welsh. Àwọn tí wọ́n bá lè sọ Gẹ̀ẹ́sì tán jẹ́ Welsh kò dẹ̀ dìgbà tẹ́ bá gbọ́ èèbó kẹ́ tó mọ òfin àti ẹ̀tọ́ yín. Wọ́n sọ lédè Welsh òfin àti ẹ̀tọ́ wọ́n lè mọ̀ ní èdè Welsh. Kò sí yàtọ̀ nínú pé káwa náà bá ṣe jẹ́ Yorùbá ká mọ̀ ní èdè Yorùbá. Tell me yín kò sí yàtọ̀ o. Kò sí yàtọ̀ rárá torí ẹ̀ mo ṣe gbé ètò yìí wá mi ò ní sọ pẹ́ jù mi ò fẹ́ pẹ́ jù lórí ẹ̀. Àmọ́ àpẹẹrẹ nǹkan tó yẹ kí ìjọba ṣe rè. Torí náà gbogbo àwa tí a wà nílé ó ti wá di nǹkan tí aláti mú ṣe ń sìn aláti sọ fún àwọn ìjọba wa gbogbo àti gómìnà o àti state house of assembly o house of reps o senators o gómìnà local government chairman gbogbo wọn alága ìbílẹ̀ gbogbo wọn pátápátá iṣẹ́ tí wọ́n láti ṣe ń sìn pé kí wọ́n gbé ìgbésẹ̀ pé kí ìwé òfin yìí kó wà ní èdè wa kó dẹ̀ wà lórí íńtánẹ́ẹ̀tì kó wà nínú kán ṣe é sínú ìwé fún àwọn ọmọdé kán máa kà ní èdè wa. Ṣé rí pé à ń sọ èdè Gẹ̀ẹ́sì kì í ṣe pé èdè Gẹ̀ẹ́sì ò ń ṣe àpẹẹrẹ ọlọ́gbọ́n kì í ṣe bẹ́ẹ̀ o. Nínú àwa ọmọ Yorùbá a ní ọgbọ́n àti làákàyè ju púpọ̀ nú àwọn tó ń sọ Gẹ̀ẹ́sì àwọn tí wọ́n bí sí Gẹ̀ẹ́sì ilẹ̀ Gẹ̀ẹ́sì gan lọ a ní lọ́wọ́. Àmọ́ torí pé wọn ò túmọ̀ ìwé òfin yìí sí èdè wa kò jẹ́ ká lè kópa nínú ìjọba sẹ́ẹ̀ sọ̀rọ̀ mi yé yín. Àwọn tí ìjọba dẹ̀ sọ pé àwọn ń tẹ̀lé wọ́n ṣe bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn wọ́n túmọ̀ ẹ̀ láti èdè Gẹ̀ẹ́sì wọ́n túmọ̀ ẹ̀ sí nǹkan tó ń pè ní Welsh. Ṣé rí bẹ́ẹ̀ yẹn? Ọ̀rọ̀ pàtàkì ní kíní yìí o tẹ́ bá ṣe ń rí ètò yìí ẹ bá wa máa pín. Ó ti wá di dandan báyìí gbogbo wa o ká sọ fún àwọn ìjọba wa àti gómìnà alága ìbílẹ̀ aṣòfin ìpínlẹ̀ aṣòfin àpapọ̀ ìlú àpapọ̀
aṣòfin gbogbo wọn pátápátá ààrẹ a ní ẹ̀tọ́ láti bi wọ́n gẹ́gẹ́ bí nǹkan tí mo kà ṣe rántí pé mo kà àkọ́kọ́ lákọ̀ọ́kọ́ pé ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ní tíjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè gbogbo agbára àti àṣẹ rẹ̀. Mo ti ha sórí ni ẹ jẹ́ ká ha kìíní sórí ká bẹ̀rẹ̀ sí ní kọ́ àwọn èèyàn wa wọ́n láti túmọ̀ gbogbo ìwé òfin yẹn sí èdè wa látòkè délẹ̀ kí gbogbo àwa tá wà kò dìgbà tẹ́ bá láti kúrò ní abúlé kẹ́ tó mọ òfin yín láti kúrò ní àdúgbò yín kẹ́ tó mọ òfin yín ní èdè yín kẹ́dẹ̀ lè béèrè ẹ̀tọ́ yín tí àwọn òṣèlú bá wá mọ̀ pé ẹ mọ àṣẹ àti agbára tẹ́ ní lè béèrè ẹ̀tọ́ yín wọn ò ní máa kó 5,000 naira lé lọ́wọ́ láti máa fi bò yín lójú sọ̀rọ̀ mi yé yín àsìkò tó mo kí gbogbo ọmọ káàró òjò lẹ́ẹ̀kan sí mọ́ra àtúnfi ẹ̀sìn kò yí kí olóyè o ẹ kú ọjọ́ ìbí o ẹ̀mí àṣẹ ọ̀pọ̀ ẹ o èní lọ́jọ́ ìbí ẹ kú àṣeyẹ ẹ̀mí àṣọpọ̀ ẹ èní lọ́jọ́ ìbí ẹ kú àṣeyẹ ẹ̀mí àṣọpọ̀ ẹ akíyín o olóyè ṣeun àdúpẹ́ gan-an inú wa dùn pé ẹ wà pẹ̀lú àwọn ọmọ yín àti àwọn ìyàwó náà àtàwọn ọ̀rẹ́ àti gbogbo ará gbogbo àbá yín yọ̀ ẹ kú ọdún ẹ̀mí àṣẹ ọ̀pọ̀ ẹ̀ o akíyín. ẹ̀yin èèyàn àríjù báyìí lọ lórí ọ̀rọ̀ tí à ń sọ o ẹ bá wa pín ètò yìí o ṣe rí i pé ó ti wá di pàtàkì ó ti di kókó báyìí pé ìwé òfin yìí ó láti wà ní èdè wa àwọn tí wọ́n kó wa sóko ẹrú tán wá gbé ìjọba tán láwọn fi wálẹ̀ nǹkan tó ń ṣe lọ́dọ̀ wọn nìyẹn o kí ni díẹ̀ táwa ò ṣe bẹ́ẹ̀ ìbéèrè tèmi ní nìyẹn o ẹ bá wa dá sí ọ̀rọ̀ yìí bàbá ṣe ń gbọ́ ètò yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa máa pín ẹ jọ̀ọ́ ẹ bá wa lọ subscribe sórí Oduduwa TV radio Oduduwa TV radio 2 Citizen AY náà lórí YouTube wa inú wa dùn ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí kó lọ yíká àsìkò tó àlè máa kàn máa sọ̀rọ̀ kákan máa pa ṣẹ́rí sísìn pé ọ̀rọ̀ àdúrà ò yọ wọn ò béèrè pé àdúrà kò sí náà kíní kan wọ́n béèrè nǹkan tí wọ́n fún wọn ní ìwé òfin ìlú wọn kán lè kópa nínú ìjọba wọn n tó ń jẹ wá ń yà nìyẹn o ẹ jẹ́ ká bára wa sọ ètò ọ̀rọ̀ kódà ọ̀rọ̀ ẹ̀sìn tó ń jẹyọ nílọrin ibi tó ti gbé jẹyọ rèé o àìmọ̀ òfin ló jẹ́ káwọn tó wà ń lọrin kán rò pé bóyá òfin tó bá ti sọ nínú ìwé ẹ̀sìn wọn òun ló máa borí ìlú kì í ṣe bẹ́ẹ̀ o tẹ̀rí ń sìn pé ó ṣe pàtàkì kìdẹ́ ṣàwa nìkan àwọn tí wọ́n gbé tí a kúrò lọ́wọ́ lábẹ́ wọn lábẹ́ amúnisìn wọn lóko ẹrú lọ́dọ̀ wọn ẹ má bínú ká sọ bẹ́ẹ̀ yẹn ǹjẹ́ a tẹ̀ tí ìbọ̀ báyìí mi ò rò pa tí ìbọ̀ torí àwọn gan-an ṣì ń darí gbogbo tó ń lọ àsìkò tó ká kúkú wá bọ́ pátápátá ká já gbogbo kínní òun ni ọ̀rọ̀ Yorùbá nation wa yìí ẹ má ṣì mí gbọ́ èmi nígbàgbọ́ ní Yorùbá nation ibi tá à ń lọ nìyẹn àmọ́ a máa kọ́kọ́ mọ òfin ìlú tá wà náà ká tó gbé àwọn ìgbésẹ̀ yẹn sọ̀rọ̀ mi yé yín ṣe rí báyìí pé ó ti wá ṣe pàtàkì báyìí àríjú báyìí lọ season 1 ló ń kí n látòrí Oduduwa TV radio ẹ jọ̀ọ́ bẹ́ bá ṣe ń gbọ́ ètò yìí ẹ bá máa pín kí káàkiri fún àwọn èèyàn wa àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ṣe pàtàkì lẹ́ẹ̀kan sí mo fẹ́ kẹ́ gbọ́ àwọn ìjọba máa sọ pé àwọn ò lè ṣe kíníkan igbá àwo ẹ̀wòrán fún àwọn tí wọ́n fẹ́ nílò ìrànlọ́wọ́ ń pa àwọn kan tàbí kejì ní ilẹ̀ Gẹ̀ẹ́sì wọ́n pèsè nọ́mbà kan fún wọn lórí nọ́mbà yẹn tẹ́ bá ṣe ń pè wọlé wọ́n á fún yín láàyè ṣe fẹ́ gbọ́ ní èdè Gẹ̀ẹ́sì àbí èdè Welsh ẹ máa gbọ́ o. If you would like to speak to someone in English, please press 1. ṣe ràn. Os hoffech siarad ar rhywun yn Gymraeg, pwyswch 2. wọ́n sọ ní èdè Gẹ̀ẹ́sì wọ́n wá sọ ní èdè Welsh nítorí ẹ kó ṣẹlẹ̀ fáwa náà nìyẹn òfin wa ó yẹ kó wà lédè wa kò sí àníyàn nínú ẹ̀ báwo lè ṣe rọrọ̀ yìí sí àrùjì báyìí lọ season 1 ló ń kí n látòrí Oduduwa TV radio kò ní sí wa kò ní rẹwà láṣẹ Èdùmàrè adélẹ̀ lórí lẹ́ẹ̀kan sí akí olóyè Sunday Igboho ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ àtúmọ̀rẹ́ yín bá sọ̀rọ̀ ẹ bá máa pé ètò yìí bá wa ṣe ń gbọ́ season 1 ló ń kí n látòrí Oduduwa TV radio ẹ ṣeun ó dìgbà kan náà ẹ ṣeun ó dàbọ̀.